mo fẹ́ kí ìyàwó mi kó kúrò nílé tuntun tí pásítọ̀ kọ́ fún wa kó wàá máa gbé pẹ̀lú mi nílé mọ̀lẹ́bí. Muyideen ló fohùn lédè báyìí. Arákùnrin Muyideen ti lọ kẹ́gbàjarè sáwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn o. Ó ní kí ìyàwó tóun fẹ́ nígbà tóun wà lọ́dọ̀ Àgbàlá Gabriel kó di gbádàgbọ̀n rẹ̀ kúrò nínú ilé tí pásítọ̀ Àgbàlá Gabriel kọ́ fún wọn. Ó ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé bí ìyàwó òun bá fẹ́ràn onítòótọ́ ó yẹ kó lè gbé níbi yòówù tí òun bá ń gbé. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé lẹ́yìn gbogbo ìtàkùrọ̀ gan tó ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti Muyideen ti padà sílé mọ̀lẹ́bí o. Ó ti lọ rèé mú yàrá kan. Ó ti wá ké sí ìyàwó rẹ̀ láti di gbádàgbọ̀n rẹ̀ padà káwọn jọ mọ́ mọ́nẹ́ẹ̀jì yàrá kan ọ̀hún. Ìhà tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kọ sí ọ̀rọ̀ Muyideen kò tilẹ̀ dára rárá. Wọ́n ní níṣe ló fojú olóore gúngi o. Àwọn mìíràn tilẹ̀ ní kíyàwó lọ jáwèé ìkọ̀sílẹ̀ fún Muyideen kóhun tó ń hùn nílẹ̀ kó lè tètè tán. Ajá jẹ awọ orí ọmọbìnrin ọdún 5 nílùú Ìbàdàn. Jìnnìjìnnì tó ń ti ìsà kíjokíjo ló gba agbègbè Adágbádá ní Apẹtẹ nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ níbi tí a ti rí ajá tó ti gé ọmọbìnrin ẹni ọdún 5 Mọ̀rídíyà Rauf jẹ. Níṣe lajá ọ̀hún jẹ irun orí rẹ̀ kan awọ nígbà tí ọmọdé náà wọlé ìyá àgbà kan láti lọ kí i. Gẹ́gẹ́ bí ìṣe ọmọbìnrin yìí, níṣe ló lọ sí ilé alájá láti lọ kí ìyá àgbà kí ó sì ṣeré pẹ̀lú, lérò wípé ajá náà ti wà nínú àhámọ́ tí wọ́n ń fi sí. Bí ó tilẹ̀ jẹ́ pé ìyá alájá yìí, ìyáàfin Esther, kò mọ̀ pé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti àgádágodo tí wọ́n fi de ajá ti tú. Bọ́mọdé yìí ti wọlé ni ajá náà tọ́ mọ́ tó sì fa irun orí rẹ̀ mọ́ awọ ya pẹ́rẹpẹ̀rẹ. Gbogbo akitiyan ìyá alájá láti gba ọmọdé náà lọ́wọ́ ajá ọ̀hún ló já sí pàbó. Níṣe ni ajá náà tún tọ́ mọ́ ìyáàfin Esther tí ó sì gé èkìrí ẹran kúrò níbi ojú rẹ̀. A gbọ́ pé àwọn ènìyàn pé síkítí síbi ìṣẹ̀lẹ̀ náà tó ní kálukú ń wá ọ̀nà àti ṣe ajá àdìgbòlugi náà ní ṣùtá. Bẹ́ẹ̀ pẹ̀lú ni ẹ̀rù àti súnmọ́ ajá náà tún bà wọ́n. Ẹ̀gbọ́n ọmọdébìnrin yìí lanu sọ̀rọ̀. Ó ní ìyá àwọn ti lọ sí ọjà láti nǹkan bí agogo 7 àbọ̀ òwúrọ̀. Níṣe lòun jókòó sí pálọ̀ pẹ̀lú ẹ̀gbọ́n òun mìíràn táwọn jọ ń wo eré orí ìtàgé lórí ẹ̀rọ ìléwọ́ rẹ̀. Ó fi kún un pé àrọ́wọ́tó ni àwọn rò pé Mọ̀rídíyà wà o. Ṣàdédé tí ariwo ta làwọn bá sáré lọ síbẹ̀ lòun bá rí itú tí ajá pa sí àbúrò òun lára. Bí ó tilẹ̀ jẹ́ pé arábìnrin alájá ń gbìyànjú láti fi ara rẹ̀ sí ìjìbò àbúrò òun. Lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ yìí, Mọ̀rídíyà ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú pẹ̀lú arábìnrin alájá náà. Gẹ́gẹ́ bí ìròyìn, àwọn èèyàn ti pinnu láti sun ilé alájá náà bí kì í bá ṣe ọ̀rọ̀ rere tí àwọn ènìyàn sọ nípa ìyá alájá. Bí bẹ́ẹ̀ kọ́, ohun tí à ń wí yìí kọ́ ni àbá máa wí. Nínú ọ̀rọ̀ tí abẹnugan ọlọ́pàá sọ lórí ìṣẹ̀lẹ̀ náà ló ti jẹ́ kó di mímọ̀ pé àwọn jàǹdùkú alọ́kólóhunkígbe ti dọ́gbọ́n sá sábẹ́ àbùradà ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún láti fi pitú ọwọ́ wọn, ṣùgbọ́n ọ̀kan nínú wọn ti wà lákọlò ọlọ́pàá báyìí ní àgọ́ ọlọ́pàá tó wà ní agbègbè Apẹtẹ. Kẹ́lẹ́dùà bá dóòlà ẹ̀mí ọmọdé náà àti ìyá àgbà náà. Tíjọ́tayọ̀ ni wọ́n fi kí ìbẹ̀rin káàbọ̀ sáyé ní ilé ìwòsàn ìjọba ní Gbàgádà. Àwọn àjọ elétò ìlera ti ìpínlẹ̀ Èkó ti kéde ìwásáyé ìbẹ̀rin àkọ́kọ́ irú ẹ̀ láti ilé ìwòsàn ìjọba ti Gbàgádà lábẹ́ ìlera Èkó. Ẹni tó jẹ́ akọ̀wé fún àjọ elétò ìlera, Dókítà Emmanuela Samba, ló fọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tí àwọn ènìyàn mú ẹ̀bùn àti onírúurú ohun mèremère wá fún àwọn ọmọ náà. Ó fi ìdùnnú rẹ̀ hàn lórí bí àwọn ṣe lè ṣe àkọsílẹ̀ ìbẹ̀rin lásìkò ìlera Èkó. Ó wá kí òbí àwọn ọmọ náà kú oríire. Ìyáàfin Abíọ́dún Ọláyọdé àti Ọ̀gbẹ́ni Sàká Ọláyọdé, ẹni tí Ọlọ́run ti kọ́kọ́ fún ní ọmọ kan tẹ́lẹ̀ rí kí 4 tó wá kún un. Akọ̀wé àwọn elétò ìlera ọ̀hún wá gba àwọn níyànjú láti tọ́jú àwọn ọmọ náà nítorí ó jẹ́ ẹ̀bùn iyebíye tí kò sì wọ́pọ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Ó sì ṣèlérí wípé àwọn elétò ìlera yóò rí dájú wípé ìtọ́jú àti ààbò tó péye yóò wà fún àwọn ọmọ náà.
ìyá ìbẹ̀rin ìyáàfin Abíọ́dún Ọláyọdé fi ìdùnnú rẹ̀ hàn ó sì dúpẹ́ pé òkun lọ́wọ́ gómìnà Babájídé Sanwó-Olú pẹ̀lú akọ̀wé àjọ elétò ìlera Dr. Emmanuela Samba fún àǹfààní àti mùdùnmúdùn tó ń rí lábẹ́ ètò ìlera Èkó. A gbàdúrà kí Elédùà kó bá wa tọ́jú àwọn ọmọ náà kó sì dá wọn sí. Ọlọ́pàá wọ́ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn méjì kan lọ sílé-ẹjọ́ lórí ẹ̀sùn ìdúkookòmọ́ni àti ìjà. Méjì nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìwọ̀-oòrùn lórílẹ̀‐èdè Nàìjíríà tí à ń pè ní Àmọ̀tẹ́kùn ni a gbọ́ pé àwọn ọlọ́pàá ti wọ́ tipátìkúùkù lọ sílé-ẹjọ́ májísírèètì nílùú Òṣogbo lórí ẹ̀sùn pé wọ́n na arákùnrin kan bíi ejò àìjẹ. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, àwọn méjì ẹlẹ́ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn yìí, Arímọ̀rò Sunday ẹni ọdún 43 àti Lateef Adéoyè ẹni ọdún 28 ni a ti dì ní pàǹpá lọ sí ilé-ẹjọ́ májísírèètì níwájú onídàájọ́ M.A. Ọlátúnjí lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí í ṣe sísòpàǹpá láti ṣaburú pẹ̀lú àjàkú akátá. Nínú ẹ̀sùn tí wọ́n gbé ka iwájú adájọ́, agbèfọ́ba ọlọ́pàá G.M. Akíntayọ̀ sọ̀rọ̀ wípé níṣe ni àwọn méjèèjì àti àwọn ìsọmọgbé wọn kógun ja Afeez Salami wọ́n sì lù bí ẹni lu bàrà. Ó fi kún un pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní 20 oṣù kẹfà ọdún 2024 tí a wà yìí ní déédé agogo 8:30 òwúrọ̀ ní agbègbè Sábó nílùú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó fi kún un pé níṣe ni Sunday àti Adéoyè lu Salami wọ́n dá sẹ̀ríà fún un tó sì farapa yánnayànna. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn ò jẹ̀bi, bẹ́ẹ̀ pẹ̀lú ni agbẹjọ́rò fún àwọn méjèèjì Theophilus Ìdòwú béèrè fún ìgbọ̀wọ́ láti dá wọn sílẹ̀. Lẹ́yìn gbogbo atótónu, wọ́n padà dé Iléṣà torí wọn ò ní onídùúró tó dáńgájíá lọ́jọ́ náà. A sì ti sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2024 tí a wà yìí. Ní báyìí, nínú ìwádìí la ti gbọ́ bí Salami tó jẹ́ olùpẹ̀jọ́ ti máa ń lu ìyàwó rẹ̀ Kẹ́hìndé bí aṣọ òfì. Èyí ló ṣokùnfà bí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ọ̀hún ti gbé ìgbésẹ̀ láti fi kélé òfin gbé e tí ọ̀rọ̀ padà wá bẹ́yìn yọ. Àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ọ̀hún wọ́n ti wà ní ọgbà àtúnṣe ti Iléṣà lọ́wọ́lọ́wọ́ títí di ọjọ́ ìpẹ̀jọ́ tí í ṣe ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2024 tí a wà yìí. Èmi Comfort Abídolú ló ka ìròyìn fún Bembeyeke TV.